níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ ẹ bá ti ń láǹfààní láti máa wo ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún gbogbo ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀, àdúrà náà ni màá ṣe. Àmọ́ kí n tó ṣàdúrà, àwọn àfáà wa tí a bá ní ìkàlẹ̀, wàláhì ẹni Ọlọ́run ni yín. Inú mi sì dùn sí yín púpọ̀. Ẹ dákun á sì tún lè là, ẹ dákun torí tọ́lọ́run torí tànẹ́bì. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ wí láàrin ìṣẹ́jú méjì ẹ má rojọ́. Àfáà ni àwọn àfáà yìí. Àfáà gidi ni yín. Torí àwọn alálàáfáà protocol wá pọ̀. Bí alálàáfáà kan bá ń bẹ ní àwùjọ kan tí ń ṣiṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tó wá rí àfáà bíi tiẹ̀ náà tó wọlé tó wá pa gbogbo tí ń ṣe tó pàtì tí wọ́n ń gbé ọlá fún àfáà míì tó wọlé wọn ni kì í ṣàfáà tó wọlé wọn lọ dáa jù àwọn tí wọ́n ń sọ pé èèyàn dá àwọn ni wọ́n dáa jù. àwọn ẹgbẹ́ wọn dáa kíló máa ń yá sí yá khayra fata. ẹ̀yin lẹ dáa jù. Inú mi sì dùn pé ilé náà lè ṣe ń tẹ́ ṣe sí. Inú mi dùn sí yín débi wípé tí n bá ní bílíọ̀nù lónìí bá fún yín. Mo máa ń láìkí ẹni tí ń bá ń kó ẹni tọ́lọ́hún kó jẹ tí ń bá ń kó jẹ mo máa ń láìkí irú ẹni bẹ́ẹ̀. Àwọlé táyì wọlé ẹ wá kó gbogbo yìí tí yẹn bọ́ kalẹ̀ fún àwa tá a jẹ́ nǹkan kan. Sálámù. Ẹ ṣe nǹkan kan mọ́ àwa náà lẹ̀ wá ń pọ́nlẹ̀ pọ́n lọ́tún lẹ̀ pọ́n lọ́sì. Nínú Rahamani. Ẹ̀yin lẹ́ni àpọ́nlé. Ẹ̀yin lẹ́ni. Ẹ̀yin sì lọ lórí ilé. Sálámù nínú Rahamani. Ẹ dákun gbogbo jẹ̀mọ́ mo fọlọ́run bẹ̀ wá. Ẹ bá ń pariwo aláwọ̀ àkùbárò ọyọ kan. Àwọn alápẹ́ kò tẹ́ kò tí rí ẹ̀ní tẹ́ ẹ̀ní tí. Sálámù nínú Rahamani. Èmi mọ̀ ẹ̀yin tọ́lẹ̀ tó fún mi lórí pé ní màá fún yín lówó. Ní ọ̀rọ̀ ìjànà àdìrí. Mi ò sì ní fún yín ní káàsì máa tẹ̀ fún yín ni. Ní ọ̀rọ̀ ìjànà àdìrí. Máa tẹ̀ fún yín ni. Ní ọ̀rọ̀ ìjànà àdìrí. Èsì tó ṣe títẹ̀ lásán máa bó tí ó tó lọ fà. Bọ́ ọba ti rí àfẹ́ ìgbẹ́ rẹ̀ tó bá yẹ pé Kùránì ló gbé lọ́wọ́ lóòótọ́. Dunú sáfẹ́ ìgbẹ́ rẹ̀ ló di lórí ìrìnsẹ̀ láyé. Iná ìṣẹ̀lẹ̀ ní. Bá ti wọlé òun nìkan lè tó ń kéka ẹjọ́ ń kéro. Bẹ́ẹ̀ ẹjọ́ ní mùnáfíkì á ti rí bí ojú yín á ti máa wo ràpọ̀ràpọ̀. Iná ìṣẹ̀lẹ̀ ní. Ẹ sì ti máa wo balabala. Ilé ìyẹn kò bí láàbì. Bá a bá sì wọ ìjọ ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá ń wò ràpọ̀ràpọ̀ tí ń wò ràpọ̀ràpọ̀ ojú yẹn fẹ́ fọ́ ni. Sálámù. Tóra wa kọ́ la ṣe ra wa báyọ̀ náà ló ṣe wá bẹ́ẹ̀. Ní Rahamani. Igi tọ́lọ̀ ń sì lọ ẹ̀dá kan ò lè fà á tì. Ní Rahamani. Igi tọ́lọ̀ ń lọ́yè ẹ̀dá kan ò lè sọ pé òun fẹ́ kú tìdítìdí. Ẹni ọba lóun fẹ́ wú jọ lọ́hùn. Igi tọ́lọ̀ ó lọ ó tọ̀ ń fẹ́ lọ́kùnrin. Ní ọ̀rọ̀ ìjànà àdìrí. Ẹjọ́ ẹ wá ṣàpẹ́lẹ̀ yẹn ó dùn mọ́ mi púpọ̀ jù. Iná ìṣẹ̀lẹ̀ ní. Ó dùn mọ́ mi. Àwọn abáàtà ọkọ̀ àdínlọ́dẹ tó ń gbọ́ ní wọ́n á sì kọ́ ọkùnrin akíló ṣe owó òdìdìrì tí wọ́n ná
náà fún yín ní ọ̀jẹ̀ nílà ká ìmọ̀ yìí. Salami. Inú mi dùn sí yín púpọ̀. Wàláhì làásìm mo sì ti fojú sàmì sí yín. Gbogbo ibi tí n bá ti pàdé yín nísìnyí ẹni àpọ́nlé lẹ́ẹ̀ máa jẹ láéláé. Sẹ́ni kó lórí ire ni wọ́n. Bàbá ẹ wo bí wọ́n ti ṣe bí mo ti wọlé. Wọ́n sì pa gbogbo tí wọ́n ṣe ti gbéyàn ti dé ní Ọlọ́run màdùn. Ẹ ní ṣìṣe láéláé. Ẹ dákun ẹjọ́kó ẹ ní ṣìṣe láéláé. Ẹjọ́kó ṣe ẹjọ́kó ẹ̀kọ́ àpọ́nlé ẹ̀kọ́ àpọ́nlé. Pẹ̀lú ìjẹ́sẹ̀ ni màá fún yín 100,000. Màá fún yín 100,000. Owó lèyí tí mo fún yín nítorí wọ́n á fún yín ní tí ibẹ̀ ń fa tí àti èèyàn máa fi ń dá tí etí ń jà sówó òde. Tẹ́ máa fi ń dá tẹ́ máa fi ń bìzàbìzà. Olówó kankan lẹ́kọ̀ọ́ tẹ́ máa wo gbogbo nǹkan kéékèèké báyìí. Pẹ̀lú òkú Ọlọ́run ìfún yín fátì àná. Àwọn tó bí àwa náà ni wọ́n fún wa. Kò sí nǹkan kan bí ogun. Kò sí nǹkan kan bí ogun. Ogun jí egun ní jẹ́bẹ̀. Tó bá ṣiṣẹ́ fún gbàgbọ́n yóò padà expire. Àwọn fátì à èyí ni máa gbé ọ̀tọ̀ọ̀tọ̀ àbájẹ òun yẹn ò sí kà. Èyí ni màá fún kí n tó lọ. Gbogbo nǹkan máa ṣe ní ti dáadáa ẹ̀ ní wọ́wọ́ ẹ̀ ní tẹ́kẹ̀ tó máa ṣe kankan. Fún ìtẹ́sẹ̀. Àwọn náà Ọlọ́run náà lè pọ́nlé lára wa tó ló báyìí. Ibi ká lómi ò ti fẹ́ rí wa. Ọ̀gbẹ́ni tí ọba sì ti fẹ́ rí tọ́lọ̀ ń dá tọ́jà. Kò fẹ́ fojú rire tọ́jà láyé tí èkó ni. Ló jẹ́ kí n kọ́kọ́ kí nítorí ẹ̀ tọ́ sí mi. Bẹ́yìn ò ti rí nù. Ẹ ní káàbùkù kẹ́ẹ̀kì jáde láyé. Mo wá kí Alhaji Abdul Aziz. Salamu alaikum. Àwọn dà. Salamu alaikum. Ṣé máa pé ọdún tí mo rí wọn gbẹ̀yìn yìí sọ nísì? Ọlọ́run jẹ́ lè rántí. 1993 tí wọ́n dá sí ra. Ní 1993 ọlọ́fà. Àlùkùránì ní jẹ́ máa ṣe kébékébé ọ̀rọ̀ bá dàgbà ní. Láìsọ ọmọdé. Àgbójọjú orí wa lọ. Kùránì ni ọjà àgbójọjú orí wa lọ. Ní 1993 tẹ́ ń padà sí Maiduguri University. Àwa ní Sábó. Sábó. Ṣé fẹ́ rí mi? Ọmọ ayé mi ni olórí ikú ni ẹ fẹ́ rí mi. Olórí ilé máa fẹ́ rí mi. Ẹ mọ̀ mí dáadáa. Ọlọ́run tó máa jẹ́ kẹ́yìn náà máa ní ìsìn. Ọlágbára. Mo lọ wú ìtẹ̀nẹ́ẹ̀tì ní tìkì. Torí bàbá àwọn ọmọ tí ń ṣe pọ́ńkì Àlùkùránì lónìí. Bàbá wọn tí wọ́n gbà fún bàbá wa ọ̀pẹ́ bì. Ní 1993 tí mo wí wọ́n padà sí yunifásitì ni. Àwa ṣàdúrà fún wọn. Brọ́dà ni wọ́n máa jẹ́rìí sí. Àwa ṣàdúrà fún wọn pẹ̀lú bàbá wa ọ̀pẹ́ bì. A tún ṣàwọn nǹkan míì náà tó tún jẹ́ nǹkan tó tún jẹ́ nǹkan tó tún jẹ́ nǹkan. Nínú àwọn ọkọ̀ Ọlọ́run tó dáa níjọ́ náà. Ẹ wá wo àtọ́dún náà sóni. Ẹ bá pariwo Ọlọ́run. Aláyẹ ẹ̀rí bẹ̀ dáadáa. Àwọn ìgbàgbé nǹkan. Àgàrí kò yẹ ọ̀hún yọ̀ọ́yìn nafsa. Ó ti léwu kí ìtàn pẹ́ tó láti ní ọkọ̀ tán rẹ̀ ṣètàn dáadáa. Gbogbo ìtàn òfò tó ń kọ lónìí wọ́n padà ká fáwọn ọmọ rẹ̀ lọ́la àti lójú rẹ̀. Gbogbo ìtàn rẹ̀ tó bá sì ń kọ náà lónìí wọ́n pa fáwọn ọmọ rẹ̀ lọ́la. Sùn wọn lẹ́nu ni. Kúnà hadisan hasanan bí máa wà.
olóríire yìí. Pẹ̀lú àtìlẹ́yìn aláàjì wa Muhammad Sharif. Tóbi tẹ wà ń bí ìtẹ́ ní kéré mọ́tò rẹ̀ ti tóbi Al-Qur'an. Inú mi dùn sí lónìí púpọ̀ pẹ̀lú ń tẹ́ sí lórí àwọn ọmọ yìí.